A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ènìyàn 4 ni a gbọ́ wípé ó jọ́lọ́run nípè lánàá ní ìlú Aba ní agbègbè àríwá ìpínlẹ̀ Abia nígbà tí àwọn ọlọ́pàá ṣe ìfijúrinjú pẹ̀lú ẹgbẹ́ àwọn ọmọ Biafra tí a mọ̀ sí IPOB. Lójú ẹsẹ̀ ni iléèwé àti ilé ìtajà agbègbè náà ti ilẹ̀kùn wọn pa kí wọ́n má bàa fi ara kááṣá nínú ìkọlù náà. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹgbẹ́ IPOB tí wọ́n wọ aṣọ funfun pẹ̀lú ìbòmú ń ṣe ìwọ́de oníwọ́rọ́wọ́ láti fi pè fún ìdásílẹ̀ adarí wọn Nnamdi Kanu tí ó wà ní àkàtà ẹ̀ka òṣìṣẹ́ ìpínlẹ̀ DSS ní ìlú Àbújá. Ọ̀kan lára àwọn tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ṣàpèjúwe ìkọlù ọ̀hún bíi ti ojú ogun. Ó ní ìdàrúdàpọ̀ bẹ́ sílẹ̀ láàrin ìlú, ẹni orí yọ dilé. Títí di àkókò ìkóròyìn yìí jọ, àwọn akọ̀ròyìn kò tíì rí àtẹ̀jáde kankan láti ọ̀dọ̀ agbẹnusọ adarí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn ará agbègbè Mùsùlùmí ní ìlú Ilé-Ifẹ̀, ìpínlẹ̀ Ọ̀ṣun jáde láti fi ẹ̀hónú wọn hàn sí yíya tí àwọn olóró ya wọ mọ́ṣáláṣí wọn ní Ọjọ́bọ̀ nígbà tí wọ́n ń gbáradì àti kírun aago 4 ìrọ̀lẹ́, tí wọ́n sì lu àwọn tí wọ́n bá nínú ilé ìjọsìn náà. Chief Imam mọ́ṣáláṣí Abdulateef Adédìran ni a gbọ́ wípé wọ́n ba ojú rẹ̀ jẹ́ tí wọ́n sì gún àwọn 5 mìíràn nínú ìkọlù ọ̀hún. Ẹnìkan tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ṣàlàyé wípé àwọn kan wà nínú mọ́ṣáláṣí láti gbàdúrà, àwọn kan sì ṣe àlùwàlá lọ́wọ́ nígbà tí àwọn olóró náà ya wọ mọ́ṣáláṣí. Chief Imam gbìyànjú láti béèrè ohun tí wọ́n fẹ́, ṣùgbọ́n àwọn olóró náà kò fún un lọ́rọ̀ sọ kí wọ́n tó bẹ̀rẹ̀ sí na òun àti àwọn 5 mìíràn. Agbẹnusọ fún ikọ̀ ọlọ́pàá Yẹ́misí Ọ̀pálọ́lá sọ wípé ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti mọ ohun tí ó ṣe okùnfà ìkọlù náà. Agbẹnusọ fún Ọọ̀ni Moses Ọláfárè fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbìmọ̀ Ilé-Ifẹ̀ wà lórí ọ̀rọ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ àti àwọn oníbàárà wọn ti ké gbàjarè sí irúfẹ́ owó ìdọ̀tí tí ó ti ya tí báǹkì àgbà Central Bank of Nigeria CBN kó jáde lẹ́yìn tí owó tuntun ti ń di àfẹ́ẹ̀rí. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ ti ní ìpayà wípé irúfẹ́ owó bẹ́ẹ̀ lè fa àìsàn. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ tí kò dárúkọ ara rẹ̀ fún akọ̀ròyìn ní agbègbè Ìbàfọ̀, ìpínlẹ̀ Ògùn ṣàlàyé wípé lẹ́yìn ìkéde ìdápadà owó àtijọ́, ọ̀pọ̀lọpọ̀ owó tí àwọn rí gbà lọ́wọ́ CBN ni ó ti dọ̀tí tí ó sì ń rùn. Ìdí nìyí tí àwọn ṣe padà sí lílo ìbòmú láti lè dẹ́kun àìsàn. Ọ̀sẹ̀ tí ó kọjá ni 2 lára àwọn òṣìṣẹ́ bẹ̀rẹ̀ ikọ́ lójijì. Ikọ́ náà le débi wípé wọ́n gba ìwé àṣẹ láti má wá sí ibiṣẹ́ kí wọ́n lè ráyè tọ́jú ara wọn. Ìdí nìyí tí àwọn fi wọ ìbòmú tí àwọn sì gbé taníyá sí gbogbo orígun ilé iṣẹ́. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn oníbàárà wọn koro ojú sí owó ìdọ̀tí náà, ṣùgbọ́n wọn kò lè kọ̀ ọ́ nítorí ọ̀wọ́n gógó náírà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch bákan náà. Adẹ́rìn-pòṣónú Ganiu Kẹ́hìndé tí gbogbo ènìyàn mọ̀ sí Ìjọba Láńdé ti jáde láti wá sọ bí ó ṣe rin ìrìn rẹ̀ lẹ́yìn tí wọ́n ti kéde wípé ó di ẹni àwátì ní ọjọ́ Àìkú tí ó kọjá. Lórí ẹ̀rọ alátagbà Instagram ni Ìjọba Láńdé ti ṣàlàyé wípé wọn kò jí òun gbé, ṣùgbọ́n òun mọ̀ọ́mọ̀ fi ilé sílẹ̀ ni nítorí gbogbo ìran òdì tí wọ́n rí sí òun ni ó ń wá sí ìmúṣẹ. Ó tẹ̀síwájú wípé àwọn wòlíì kan sọ fún òun wípé gbogbo ibi tí òun wa mọ́tò dé ni òun máa padà fi ẹsẹ̀ rìn dé. Ó sọ̀rọ̀ lórí àhesọ wípé ìyàwó òun ti bí ọmọ 3 kí òun tó fẹ́ ẹ. Ó ní irọ́ pátápátá gbáà ni. Òun ti bí ọmọ kan ṣoṣo, ìyàwó òun sì ti bí 2 kí àwọn tó fẹ́ra, wọ́n sì jọ bí ẹyọ kan fúnra wọn. Adẹ́rìn-pòṣónú náà tẹ̀síwájú wípé òun kì í ṣalágbe gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń gbépò ìyẹnu. Ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ fún àtẹ̀jáde wọn nígbà tí ó ń ṣàlàyé wípé ẹnìkankan kò jí òun gbé, ìrẹ̀wẹ̀sì ọkàn ló fa sábàbí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune.
Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.